nǹkan mẹ́ta lójú wa lọ. Allah. Ẹ dákẹ́ ariwo. wọ́n ní ká farabalẹ̀. Nǹkan mẹ́ta jù wá lọ bàbá. Nǹkan mẹ́ta jù wá lọ. Nǹkan mẹ́ta jù wá lọ. Alákọ̀ọ́kọ́ ń bẹ alimọ́ọ̀tù. Ikú jù wá lọ. Allah. Àrà tó bá wù ló lè fi wá dá. Ó sì ṣòro dágbére pé lágbájá ń tẹ́ rí ń sọ̀rọ̀ òun. Ẹ rí i pé ń sọ̀rọ̀ bí ẹni tí ń dágbére kò dágbére kankan. Ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu ẹ̀ látàn la kàn ń gbọ́. Bẹ́ẹ̀ bá sọ fún pásárẹ́ ìlú ń bọ̀ lálẹ́ yóò sá kúrò níbi tó wà. Ikú jù wá lọ o. Ikú jù wá lọ. Al-mautu. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Al-haramu. Ogbójù wá lọ. Allahu akbar. Ogbójù wá lọ. Bọ̀ bá lágbàlagbà tó sàlùwàlá tán tó fẹ́ wọ mọ́sálásí títún wá ń tọ̀ ara. Ọwọ́ à ń fi sọ pé àṣé bàbá yìí ò mọ̀ pé òun ń tọ̀ ara ni. Bọ́ bá dìgbà tiẹ̀ tọ́lọ̀ ń bá ní ọ̀dà arúgbó ọ̀ máa yàgbé ara ni. وما نؤمره ننكسه في الخلق Ọlọ́ni afala yakilun. أفلا يأكلون أفلا يأكلون. Ogbójù wá lọ. Ó di méjì. Ó di mélòó? Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta. Alijazau. Ẹ̀san. Ẹ̀san jù wá lọ. Ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mi tó bá lọ lára mi torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń bẹ nílé tí n ò lọ ibì kankan bí mo bá jáde alukurani ó máa ṣiṣẹ́ bí mi bá jáde alukurani gan fúnra ara rẹ̀ yóò á mọ̀ pé mi náà ń ṣiṣẹ́. وما تقدموا لأنفسكم من خير تجدوا عند الله هو خيرا وأعظم أجرا. Bàbá ayé tá a wá ó kúrú púpọ̀. Òkúrúpọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ pé ẹ bẹ̀rẹ̀ ìsọ̀rọ̀ Ọlọ́run ní 1948. Èmi bẹ̀rẹ̀ tèmi ní 1950. وما تقدموا لأنفسكم من خير. Ní 1950 o mo ti há Kùránì tán o. 1950 yẹn àwọn àgbàlagbà àjọ̀hún èyí á sọ̀rọ̀. Wọ́n ní ayé gẹ́gẹ́ kí lọ́mọ tó fẹ́ sọ. Kí lọ́mọ tó ẹ́. وما تقدموا لأنفسكم من خير. Àwọn àgbàlagbà àjọ̀hún èyí fẹ́ ṣùgbọ́n 1958 ni màmá tó bí mi kú. Rahimahullah. Wọ́n wá fẹ́ dùn mí nú ní gbangba lójú agbo ní wàásí tí bàbá wa kú wa lọ. Wọ́n wá ní ọmọ yìí kìí ṣe báyìí. Allah. Bàbá wa ní mú ìkìlọ̀ fẹ́. Mo ní bọ̀dá Rábíù, bọ̀dá Yẹ̀kínì, bọ̀dá Làtífù, gbogbo wọn ni à ń sọ̀rọ̀. A máa ṣe pé mi náà ò máa ti à ń wí yìí ni. Ẹ jẹ́ ń sọ. Bàbá ní ẹ jẹ́ aṣọ ẹ jẹ́ ajé ọ̀sọ̀ torí láti ìjẹta àbí láti ìjẹrin ni tí ìyá rẹ̀ ò ti sí láyé má kọ̀ jẹun. Ẹ wá jẹ́ ajé ọ̀sọ̀ bọ́yá yín ọ̀ mara rẹ̀ yá. Ó ní mo bẹ̀rẹ̀ wá sí fún. Àwọn tí wọ́n wá wà ń bẹ̀ ń jọ náà bí ó ṣe jẹ́ pé gbà náà lágbára jàsìkò yìí lọ. Àwọn tó wà ń bẹ̀ ń jọ náà làwọn tí dáyàn wò. Allahu akbar. Ngbà wọ́n gbọ́ ohùn mi tó là lọ tó. Mo parí àyà yẹn délẹ̀ etí mi di. N ò lè sọ̀rọ̀ mọ́.
wọ́n gbáriwo àwọn èèyàn mẹ́ta tí wọ́n wá pariwo tí wọ́n wá dárúkọ bàbá wọn pé bàbá Bello wọ́n dákú. Allah. Bàbá náà ló tún sọ fáwọn àfáà nǹkan tí wọ́n lọ ké fún wọn. Wọ́n wá padà wá sọ lẹ́yìn ọ̀rẹ́ pé àwọn fẹ́ mú ohun rẹ̀ ni. وما تقدموا لأنفسكم من خير. Bàbá bí ọmọ yìí ṣe jámì Ọlọ́run àmì náà lẹ ti sọ lẹ́ẹ̀kan. Ayatullahi. Ọwọ́ ta ló ti gbọ́wọ́ wírìdì. Kò sí. Bọ́bá kàn pẹ́ nìkan láàfáà àwọn. Pípọ́n lé ni. Ọpọ́n lé ni. Pípọ́n lé ni o. Bọ́bá pé ẹnìkan lọ́kàn lálùkùránì ọpọ́n tó ń lé ni. Àmì ni. Allahu akbar. Ọlọ́run yìí wá sàmì lásán. Ànábì Dáúdà. Alayhi salatu wassalam. Òun làwọn kiri yóò ni wọ́n ń pè ní Dáfídì àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ní chapter kan nínú Bible tí wọ́n kọ síbẹ̀ pé orin Dáfídì. Ànábì Dáúdà ọkọrin o. Wa ma allamnahu shi'ra. Kò sí ọ̀kan kánú àwọn ànábì Ọlọ́run tó kọrin kódà ní Muhammad ọkọ. Sallallahu alayhi wa sallam. Tọ́ pẹ̀lú bó ṣe rí wọ́n ní ànábì Dáúdà wọ́n kọ sínú Báíbù pé orin Dáfídì èsì ìsorin òwe ní òwe ànábì Dáúdà ní tó ní kàmá tẹ dínú tudanu وكما تعمل تجزى وكما تزرع تحصد. حياكم الله. ẹ ṣe wọn yẹn àfa. Abikakum. كما تدين تدان. bá a bá ṣe jẹ gbèsè láṣẹ san o. ńgbà tí bàbá wa Sunusi ti ń ṣe wàhálà tí ó mọ̀ pé bí ẹ̀san ó ti yọ ní wọn ò mọ̀ pé irú eléyìí ní ọ̀yọ́ lẹ́sàn. Allahu akbar. wọ́n ti bí bàbá lo ayé tán kí n sá ti rí àlìjánnà dé sí. àwọn ajọ́ wọn fẹ̀mí sí pé a wà àlìjánnà. àwọn àti sìn yẹn ò wà àlìjánnà mọ́ o. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. gbé ọwọ́ rẹ méjèèjì òkè òfin pariwo Ọlọ́run. ẹ jẹ́ kí ọ̀nàdébò kí bàbá. أيها الذين آمنوا Aki Baba Honorable Sina Pella, you are highly welcome. اتقوا الله اتقوا الله. Sina Pella nìyí o. بني Honorable Sina Pella ní. Honorable Sina. Ọlọ́run fi inú àwọn ọmọ tó ti súnmọ́ Ọlọ́run dáadáa بني kó tó di pé orí ìjọba wọ̀. Gbogbo àsìkò tọ́lọ́run ní kó máa wà lórí àga dáadáa ní í ṣe. Ó sì ń ṣe ìtàkùwàlà. Pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run yìí ṣàbòsí. Allah. Ńgbà tí bàbá wa Pella tọ́lọ́run ní ó parí ìrìn àjò ẹ̀ ó ń kírun lọ́wọ́ ni.